Madrid versus Roma ṣé ń gbọ́ mi màmí gógó ni mo fún wọn. ìdí ni pé ṣe àwọn Arsenal yẹn wọn ò níṣòro Wenger gangan ọ̀gá wọn gangan níṣòro tó wà nídìí ọ̀rọ̀ wọn. How did you come about this reaching? That is the question. ẹ farabalẹ̀ o ìdí ò papọ̀ mọ́ tán tòótọ́ làwọn méjèèjì lẹ́ran àmọ́ ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ṣe. as long as mo jẹ́ ọkọ ẹ nínú ilé yìí mo láti mọ sọ́ọ̀sì owó yìí. o máa ronú bíi tálíkà. bẹ́ẹ̀ ni mà. o ń ṣe bíi tálíkà. bẹ́ẹ̀ ni mà. gbogbo láìpẹ́ wà sí ẹ̀ bíi ti tálíkà. bẹ́ẹ̀ ni mà. lọ́yà gbogbo ẹ̀sùn tó fi kàn mí pátápátá ní inú kankan pa ẹ̀. kódà mi ò gbọdọ̀ ṣe ìlérí mi ò kàwé bẹ́ẹ̀ ni mi ò mọ̀yàn pàtàkì láwùjọ.